ọ̀rọ̀ ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ yorùbá ààrẹ Oro Gani Adams àti gbajúmọ̀ ajìjàǹgbara fómìnira ilẹ̀ yorùbá ni olóyè Sunday Adéyẹmọ ẹni tó pè yàn mọ̀ sí Sunday Igboho ṣá ọ̀rọ̀ mà ti di tilé ẹjọ́ báyìí o èyí tí ọ̀pọ̀ ọmọ yorùbá tí wọn kò fẹ́ kó dì tẹ́lẹ̀ ṣùgbọ́n tí ìjà ti dé ilé ẹjọ́ o lẹ́yìn tí Sunday Igboho tó kọ oríṣiríṣi lẹ́tà agbẹjọ́rò méjì sí ààrẹ Gani Adams ṣùgbọ́n tí ààrẹ Gani Adams kò ṣe nǹkan tó fẹ́. Ẹ rántí pé ìjà àárín Gani Adams àti Sunday Igboho ti di ti ìgboro tí gbogbo èèyàn ti mọ̀ sí báyìí nítorí tẹ́lẹ̀ ni ìjà náà ń lọ lábẹ́lẹ̀ ṣùgbọ́n nígbà tí fọ́nrán ohun kan ibi tí ààrẹ Gani Adams tó ti ń bẹ ẹnìkan sọ̀rọ̀ níbi tí wọ́n ló ti fẹ̀sùn ikú gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ àtijọ́ olóògbé Bọ́lá Ìgè tó tún jẹ́ mínísítà ètò ìdájọ́ lórílẹ̀‐èdè tẹ́lẹ̀ tí wọ́n pa nípakúpa tán ló fẹ̀sùn ẹ̀ kan olóyè Sunday Igboho pé ó wà nínú àwọn tó pa Bọ́lá Ìgè ìnínú ti bí Sunday Igboho tó sì kọ lẹ́tà agbẹjọ́rò sí Gani Adams pé kó lọ kó ọ̀rọ̀ náà jẹ kó sọ wípé òun parọ́ mọ́ òun ni òun kò mọ̀ nípa ikú Bọ́lá Ìgè bí bẹ́ẹ̀ kọ́ òun yóò gbé ọ̀rọ̀ lọ ilé ẹjọ́ kódà Sunday Igboho tún béèrè ìdajì bílíọ̀nù kan $500 million gẹ́gẹ́ bí owó ìtanràn òyìn owó gbàmábínú àti pé kí Gani Adams tún lọ tọrọ àforíjì nínú ìwé ìròyìn ojúmọ́ ilẹ̀ wa bíi méjì wípé òun parọ́ mọ́ òun ni ṣùgbọ́n ní báyìí o ọ̀rọ̀ mà ti dé ilé ẹjọ́ bẹ́ẹ̀ la gbọ́ pé nítorí pé Gani Adams kò ṣe nǹkan tí Sunday Igboho ní kó ṣe ni ló ṣe ti gbé ọ̀rọ̀ lọ ilé ẹjọ́ ṣùgbọ́n gbogbo nǹkan tí ọ̀pọ̀ èèyàn kò wá gbọ́ ní ẹnu Sunday Igboho ni ló mà tú ní ilé ẹjọ́ ìyẹn nípa àwọn ọ̀rọ̀ tí ó ní Gani Adams tó fi bà òun lórúkọ jẹ́ tẹlifíṣàn Yorùbá Tòótọ́ láǹfààní láti rí nǹkan tí wọ́n ní Sunday Igboho tó kọ sínú ìwé ìpẹ̀jọ́ ẹ̀ ní ilé ẹjọ́ gíga ìpínlẹ̀ Ọ̀yọ́ tó wà ní ìlú Ìbàdàn tó sì jẹ́ pé àwọn agbẹjọ́rò ẹ̀ pàápàá amòfin J. Sanusi tó ṣíwájú àwọn agbẹjọ́rò ẹ̀ ló bá kọ ẹ̀sùn náà sí Gani Adams àwọn àṣírí tí Sunday Igboho tú sínú ìwé ilé ẹjọ́ náà tó kọ lóyìnbó ẹni Yorùbá Tòótọ́ ẹni ló fẹ́ tú sí èdè Yorùbá yìí ìyẹn àṣírí tó pèyàn kò tiẹ̀ gbọ́ tẹ́lẹ̀ tó ní Gani Adams tó fi bà orúkọ òun jẹ́ nínú àwọn ọ̀rọ̀ náà ló ti kọ pé I was not against Igboho until he became close to Tinubu ó ní Gani Adams ní èmi ò tako Sunday Igboho tẹ́lẹ̀ o àfìgbà tó súnmọ́ Tinubu you know I get information from different angles as Ààrẹ Ọ̀nà Kakanfò of Yorùbá land ṣé o mọ̀ wípé gẹ́gẹ́ bí Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá oríṣiríṣi ọ̀nà làwọn èèyàn gbà tamilólobó náà fún mi ní ìròyìn. He was with Lagos State Governor's Chief of Staff Tayo Ayinde yesterday night from the information at my disposal. Sunday Igboho wà pẹ̀lú olórí àwọn òṣìṣẹ́ gómìnà ìpínlẹ̀ Èkó lálẹ́ àná tí mò ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ yìí pẹ̀lú nǹkan tí wọ́n fi tó mi létí. He left Tayo Ayinde around 2:45 a.m. and you know Tinubu uses him Tayo Ayinde to coordinate criminal activities. Nǹkan bíi aago mẹ́ta òru kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ìní Sunday Igboho ló kù lọ́dọ̀ Tayo Ayinde ṣé o sì mọ̀ wípé Tayo Ayinde yìí ni Tinubu ń lò fún àwọn iṣẹ́ bí ẹ̀. He was compensated with the position of Chief of Staff. Nítorí iṣẹ́ ibi tí Tayo Ayinde ń ṣe fún Tinubu ló jẹ́ kí Tinubu kó fún un ní ipò lórí àwọn òṣìṣẹ́ gómìnà ìpínlẹ̀ Èkó báyìí. He was a former SSS State Security Service product. He was given money to recruit some criminals. Politician uses him, Sunday Igboho, to attack people. Tinubu will not show himself. He will call the line of the Chief of Staff. Ṣé o mọ̀ wípé Tayo Ayinde yìí òṣìṣẹ́ àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ tẹ́lẹ̀ ni òun Tinubu máa ń fún lówó láti gba àwọn ọ̀daràn tí yóò bá ṣiṣẹ́ mo sì fẹ́ kí o mọ̀ pé àwọn olóṣèlú ló ń lo Sunday Igboho láti máa kọlu àwọn èèyàn Tinubu ò ní fara ẹ̀ hàn ni Tayo Ayinde tó jẹ́ olórí òṣìṣẹ́ gómìnà ló ń lò. Tinubu gave them 50 million but Tayo Ayinde took 5 million out of the money. He gave Sunday 45 billion naira. Do not believe him. He said Tinubu should come and be president. Tinubu fún Tayo Ayinde ní 50 mílíọ̀nù náírà ṣùgbọ́n Tayo Ayinde yọ mílíọ̀nù 5 náírà kúrò nínú ẹ̀ ó fún Sunday Igboho ní mílíọ̀nù 45 náírà. Má gbà Sunday Igboho gbọ́ o ó ti sọ wípé òun fẹ́ kí Tinubu di ààrẹ tẹ́lẹ̀. I do not know why people in the diaspora believe him. Èmi ò mọ ìdí táwọn ará ìlú òyìnbó àkókò ń tó fi gba Sunday Igboho gbọ́ o. Do not believe him at all. Ẹ má gbàgbọ́ rárá. He collect money everywhere as a politician. Gbogbo ibikíbi ló ti ń gba owó gẹ́gẹ́ bí olóṣèlú. He is cunning and fraud. Oníjìbìtì ni oní kébékébé ẹ̀dá sì tó ní. He only uses social media to bring support to himself. Ó kàn lo ẹ̀rọ ayélujára láti wá
ojú rere sí ọ̀dọ̀ ẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn ni. Sunday Igboho asked the media to lie against me. Sunday Igboho parọ́ fún àwọn Sunday Igboho sọ fún àwọn oníròyìn pẹ̀tẹ́ àwọn tó wà lórí ẹ̀rọ ayélujára pé kán máa parọ́ mọ́ mi. He support me openly and goes against me behind my back. Do not support him. He is unreliable. Ó ń ṣàtìlẹ́yìn fún mi níta gbangba ṣùgbọ́n ó ń takò mí lẹ́yìn. Ẹ má gbàgbọ́ o, kò ṣeé fọkàn tán rárá. Tinubu already promised to give him a house in Lekki and 200 million naira. Tinubu ó ti ṣèlérí láti fún Sunday Igboho ní ilé àti 200 mílíọ̀nù náírà ní agbègbè Lekki. He is only an entertainer. Onítíátà ní Sunday Igboho, amúlùdù lásán ni. Tinubu was using Sunday to get a ticket from Buhari. Bóyá ló mọ̀ wípé Tinubu ó ń lo Sunday láti gba tíkẹ́ẹ̀tì ààrẹ lọ́wọ́ Buhari ni. Tinubu is the one using Sunday. Tinubu ló ń lo Sunday o. He is the most dangerous person in Oyo State. Òun ni ẹ̀dá tó léwu tó burú jù ní ìpínlẹ̀ Ọ̀yọ́. I'm not talking of Lagos. Èmi ò sọ Èkó o. If he sees money, there's no one he cannot kill. Bí Sunday Igboho bá rí owó kò sẹ́ni tí ò lè pa. From the confirmed report, even though I'm not sure, he was one of those who assassinated Bola Ige together with Frayo. Pẹ̀lú nǹkan tí mo gbọ́, bó tilẹ̀ jẹ́ pé kò dá mi lójú mi ní fìdí ẹ̀ múlẹ̀, mo gbọ́ pé ó wà lára àwọn tó pa Bola Ige pẹ̀lú afurasí tó ń mú ìyìn Frayo. He left Lagos 2:45 a.m. after he collected 45 million naira. Ó kúrò ní Èkó ní aago 3 kù ìṣẹ́jú 15 lọ́gànjọ́ òru lẹ́yìn tó gba mílíọ̀nù 45 náírà. Tinubu asked 10 million boys to join forces with Sunday Igboho to eliminate me. Tinubu ó sọ fún àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn 10 million boy láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Sunday Igboho láti pa mí dànù. Sunday has countless murder cases where he was able to exonerate himself. Ọ̀pọ̀ àwọn ẹ̀sùn ìpànìyàn ìní Sunday Igboho ní, ṣùgbọ́n ó rí ọ̀nà àbáyọ láti yọ rẹ̀ kúrò níbẹ̀. Some of his boys are presently in prison standing trial for different murder cases. Bó ṣe ń wò yìí, ọ̀pọ̀ àwọn ọmọlẹ́yìn Sunday Igboho ló wà ní ọgbà ẹ̀wọ̀n tí wọ́n ń jẹ́jọ́ lórí ẹ̀sùn ìpànìyàn. Some of his boys were already sentenced to life imprisonment. Ọ̀pọ̀ àwọn ọmọlẹ́yìn ẹ̀ ni wọ́n ti dájọ́ ẹ̀wọ̀n gbére fún lórí ọ̀rọ̀ ìpànìyàn yìí. He used political power to exonerate himself. Ó máa ń lo bó ṣe súnmọ́ àwọn olóṣèlú àti agbára òṣèlú láti yọ ọ̀ràn kúrò ní ọrùn ààrẹ. Ní báyìí, ọ̀rọ̀ tí Sunday Igboho tó kọ nípa Gani Adams sọ nípa òun fún ilé-ẹjọ́ rèé o. Ṣùgbọ́n èsì tí Igboho wá fún Gani Adams ní ilé-ẹjọ́ ìyẹn ní gbogbo ń tá a kà yìí, ó ní bó ṣe jẹ́ kó di mímọ̀ wípé kí ilé-ẹjọ́ kí wọ́n jọ̀wọ́ kí wọ́n jẹ́ kí fọ́nrán tí Gani Adams tó ló fi bọ̀ lórúkọ jẹ́ kí wọ́n gbà á gẹ́gẹ́ bí ìbanilórúkọ jẹ́ ńlá. Sunday Igboho náà ní it is unlawful, inappropriate and inexcusable for the defendant to defame, disparage and put to disrepute the character and reputation of the claimant in an audio clip published on all new media platforms, including YouTube, in a publication that took place between the defendant and a third party, Mr. Oro Gani Adams, sometimes in November 2021 or thereabout. Sunday Igboho ní nǹkan tí ò bófin mu ni, tí kò ṣeé gbọ́, tí kò ṣeé wí àjẹ́rìí fún, ó ní kí Gani Adams láti máa fi àbùkù kó fi máa kan Sunday Igboho nínú fọ́nrán tó ti lu síta sórí ẹ̀rọ ayélujára, pàápàá orí ẹ̀rọ ayélujára YouTube náà, tí òun àti ọkùnrin nìkan tó ń jẹ́ Oro Gani Adams tí wọ́n jọ ń bára wọn sọ̀rọ̀ ní nǹkan bíi oṣù kọkànlá ọdún 2021. Sunday Igboho wá jẹ́ kó di mọ̀ o wípé kí ilé-ẹjọ́ kí wọ́n jọ̀wọ́ kí wọ́n pàṣẹ fún Gani Adams pé kó lọ pàṣẹ fún gbogbo àwọn tó ti lo fọ́nrán náà lórí ẹ̀rọ ayélujára títí lórí YouTube láti gbé fọ́nrán náà tàbí kúrò lórí ẹ̀rọ ayélujára. Ó tún wá jẹ́ kí ilé-ẹjọ́ kábọ̀ ń pàṣẹ fún Gani Adams láti tọrọ àforíjì lọ́wọ́ òun nínú ìwé ìròyìn ojúmọ́ ilẹ̀ wa bíi 5 kó jẹ́ kó di mọ̀ pé òun ba òun lórúkọ jẹ́ ni. Yàtọ̀ sí eléyìí, wọ́n wá tún ní kí Gani Adams náà kó tún tọrọ àforíjì lórí ẹ̀rọ ayélujára àti gbogbo àwọn ìkànnì tó wà lórí ẹ̀rọ ayélujára, pàápàá ti YouTube. Sunday Igboho tún wá jẹ́ kó di mímọ̀ o wípé kí Gani Adams kó san ìdajì mílíọ̀nù náírà 500 million gẹ́gẹ́ bí owó gbàmábìínú àti mílíọ̀nù 10 náírà gẹ́gẹ́ bí owó tó ń ná lórí bóun ṣe pè ní ẹjọ́. Wọ̀nyí ni nǹkan tí Sunday Igboho kọ sí ilé-ẹjọ́ o ní ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Ọ̀yọ́ tó wà ní ìlú Ìbàdàn
àti nǹkan tó sọ àṣírí tó tú èyí tọ́pọ̀ èèyàn kò mọ̀ nípa tó ní Gani Adams fi bà òun lórúkọ jẹ́, ṣùgbọ́n tí a kò tí ì rí tí Gani Adams tí ó fi fèsì di àsìkò tá a ṣàkójọpọ̀ ọ̀rọ̀ yìí.